àyípadà tá a fẹ́ ẹ tó fẹ́ yí nǹkan tí ò dáa padà yóò dá ìdá àmà ni o. ẹ fẹ́ reform society without knowing the type of society you are living in, without knowing what is good and bad. ọmọ dáadáa ọmọ ìdá kí ló fẹ́ yí padà kò possible. I need kakọ ẹ̀kọ́ Islam tó yẹ jẹ́ pé ẹnìkan kan ọmọ kò sísú àti sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ láàárọ̀ yìí òun sọ̀wọ́ lè dà fà máa ta Abu Hanifa rahimahullah ta'ala tani ọmọ kó aṣọ ní ta ọ̀dà fà àtọ̀ lákùnrin kàkàkiri ayé àbí ọ̀dà ẹ̀ dáhùn ni Abu Hanifa ti kó láyé ó ti lé ní 1,300 years under 100 years before ìjà Abu Hanifa ti kú àbí ẹ̀kọ́ ni Abu Hanifa ó pé 100 years kú before ìjìrà ni yí àwo lẹ́yìn ìjìrà ló kú láyé 150 years lẹ́yìn ìjìrà ẹ̀yẹ 150 kó ní 1,432 ẹ̀wọ̀ ọdún Abu Hanifa ti kú láyé. Abu Hanifa yà sẹ̀ ń dárúkọ ẹ̀ bẹ́ẹ̀ pé òun là fà ìjẹta ń bá dàn àbí lẹ́yìn Ìlọrin bí ìmáàmù jẹta lọ́wọ́ sẹ́yìn ló ń dárúkọ ìmáàmù jẹta àbàdàn bí ti Ìlọrin ẹlòmíì ọmọ orúkọ ẹ̀ a sì ń orúkọ Abu Hanifa bí gbàtàjọ ń bẹ láyé ẹ̀wọ̀ ọdún tí Imam Maliki ti kú láyé sóni ó sì mọ̀ dárúkọ Imam ẹlòmíì sọ pé Imam Maliki gan ní oníkíní tún jáde sànẹ́bílẹ́gbẹ́ ọ̀rọ̀ Imam Maliki èmi àtàjẹ́ amadu jọ kírun mọ́sáàsì kan rí báwọn tí wọ́n ti kíjẹ́ tàkà tó kíjẹ́ mọ́ ní wọ́n bá dàgbọ̀rọ̀ kíjẹ́ mọ́ níbi ìwà sí pé àwọn ti ju apá àwọn ní láàfa àwọn ìbá tí ń kú lórí irun ni lábàdí akéwà ló dé wọ́n sì ìwọ́n bá sàrẹ̀ bẹ́ẹ̀ àdìsá ní ọ̀sán wọn ní kíní jáde sí wọn ní Imam Maliki gan òwì tẹ̀ ń wí wọn tíra táwọn kan kọ lórúkọ rẹ̀ mọ́sáàbù ẹ̀ lẹ́ ń wí wọn ní òsì síjẹ́ bẹ́ẹ̀ abadájọ́ ní amútírà wa a sì lọ amútírà lọ alájà adìlá ní alága àjókòó ọlọ́run fọ̀rùn kẹwọn bàbá tó ná dẹ́sà dá wa ní wọ́n gbé risala jáde risala lẹ́ẹ̀ fi jiyàn risala bùsẹ́ni kọ̀ ìdá wa ni ayé àkọ́kọ́ lo risala ọwọ́ wọn náà àkọ́kọ́ fi support ta wí náà risala gẹ́gẹ́ jẹ́ àkọ́kọ́ lo ọ̀rọ̀ tinútẹ́bù dání o ká tó máa kátìrà mi Imam asadu afanjọ náà Imam tó ń bọ ajanjo ni ọkà do àmàlẹ́ ni ẹ lálùbáríkà Imam Maliki bí ìgbà tó sẹ́ kó o láyé ń jò ní ni kò sí ntọ́jú orúkọ wọn sẹ́kù lórí ayé tó kọjá àmà o àyèmọye yẹn náà jọ sáyé ńjọ náà àwọn ti gbà ipá àwọn dáyé nìkan kò sẹ́ńtì wọn mọ́ orúkọ tí wọ́n sì sẹ́kù lórí mà ẹ kú ọ̀rọ̀ náà tó jí ẹ kú lórí Ṣàfẹ́ ẹ kú lórí Ahmadu bunu anbalẹ̀ ọlọ́mọba akẹ́gbẹ́ àwọn bàbá yìí o ẹ kú lórí Ahmadu bunu Tẹ́míyà o tó gbajúmọ̀ bí sàmọ́ lẹ́ta níbi ojú ọ̀nà Al-Kitabu wa Sunnah yìí ẹ kú lórí ọmọ kẹrẹ Ibn Qayyim al-Jawziyya ọlọ́mọba akẹ́ gbogbo wọn o ẹ padà wá sílé ẹ lukakọ̀ wòlú ẹ àwọn àfáà tó ní ìmọ̀ tẹ́sí dòde pẹ̀lú mọ́ nílùú kọ̀ọ̀kan látọdún tẹ́tí kúrò láyé sáwọn parẹ́ àwọn ọba tí wọ́n bá lu ayé pọ̀ wọ́n ti gbàgbé wọn ilé wọn ti dahoro àwọn olóòtú bá láyé pọ̀ àwọn ọlọ́lá tí wọ́n bá láyé pọ̀ ilé wọn ti dahoro ọlá ti parẹ́ ọkọ̀ náà parẹ́ ilé àwọn àfọwọ́sì parẹ́ àwọn àbùkátà sí mọ́ ìsáàmù òwò mò ń ṣe iṣẹ́ ọwọ́ mò ń ṣe alákọ̀wé ni mí tíṣà ni mí ẹnjìníà ni mí whatever you are lọ kọ́ ẹ̀kọ́ Islam èyàn lè má mọ̀ tó àwọn bàbá gbogbo wọn tán kúnlẹ̀ àtàwọn tá à ń darúkọ ńlá láwọn o ṣùgbọ́n ọmọ tẹ ìṣẹ̀sìn rẹ tí ó yé ọ tí ò ní kó yìí méjì bá yàn mùsùlùmí sì wà bùkátà sí yẹn torí pé nbí ò sí mọ̀ yìí níwọ̀n sọlẹ̀ yóò bá dilẹ̀ kèfèrí tó kèfèrí ó sì tó fi àyà Kùránì tẹ̀ ní 6:15 lẹ́ẹ̀kan kò sí silawa wọ́n ní 6:15 ní dàkẹ́ ni wọ́n wí fún mi torí ẹ̀rọ jẹ́ ń bá aago lọ́wọ́ kí n máa wò ó Ọlọ́run jẹ́ pẹ́ fa olóyè rọ́ọ̀yìdù. kèfèrí yóò mú gbólóhùn kẹlímọ́tù alimọ̀sẹ́hì Ìsá bun Maryama aleyhi salam nínú Kùránì yóò ní Messiah. The meaning of Messiah in the English language means saviour. Pé Ọlọ́run gẹ́gẹ́ pé Jesus Christ is saviour ní Kùránì. Not knowing wípé difference wà láàrin English language àti Arabic language. European language in English language family wà nínú linguistics adékèké kata ń pè ní language family. Ani igi fún igi bí n bá rí bọ́ọ̀dù ní sẹ́yìn yá igi tá a máa ń gbé sí
Yorùbá language ní ìsìn sẹ́yìn pé Yorùbá èdè Yorùbá tá à ń sọ yìí dialects Yorùbá nílẹ̀ Yorùbá yìí 27 dialects Yorùbá ní ẹ̀dá èdè Yorùbá 27 ní Ọ̀yọ́ Ìbàdàn dialect wà tó pé ní standard tí wọ́n yẹ kọ ìwé Yorùbá bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ Ifẹ̀ wà Ìjẹ̀ṣà wà Ìjẹ̀bú wà Òǹkó wà Ìkálẹ̀ wà Àkókó méjì níbẹ̀ nínú Yorùbá dialect Àkókó Central Àkókó North dialects of Yorùbá language dialects 27 ní Yorùbá ní Yorùbá ó belong sí Niger Congo larger language family under Niger Congo oni Benue Congo wa first daughter of Niger Congo dialect of a language oni Benue Congo náà tó bí ọmọ mi tán pè ní Kwa under Kwa ní Yorùbá wa oni Igbo wa oni Nupe wa ní èdè tó wà nbẹ nítòsí wa Nàìjíríà yìí under ẹni Ewe wa language kan jẹ́ Ewe tí wọ́n bá kọ́ lẹ̀ nù wẹ̀ Ewe ni wọ́n máa ń kọ́ ṣùgbọ́n Ewe ni pípé rẹ̀ ní linguistics Ewe ni wọ́n ń sọ ní Benin wọ́n ń sọ ní Togo Ewe under Kwala wọn náà wà language sọ wà nínú Kwala ní BCC alone 19 languages ni èdè kan bẹ ní Taraba state under Kwala wọn náà wà ní relationship wà láàrin Yorùbá àtàwọn èdè yẹn àwọn kankan bẹ táwọn ń pè bí táwọn náà ń pè lọ wọn tàn mọ́ra wọn Arabic language family rẹ̀ ọ̀nà ẹ̀jẹ̀ tẹfẹ́tẹfẹ́ sí English language wọn à relate alimasiu wọn wà látara masaha àbí saha yẹsihu tí Ibn Kathir sì ti ṣàlàyé tó pé mùsùlùmí ọ̀lẹ́kọ̀ọ́ Islam àmìdí lábáwá tó ń sọ Quran kalẹ̀ gbólóhùn masiu gẹ́gẹ́ wọn sì fi ń sọ yẹn sí di Christian. ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ torí àsìkò tí bàbá yìí ọmọ gbé wá láìpẹ́ yìí. Ọlọ́run tó lára ga nípa Suratu Nisa ó lo àwọn gbólóhùn kan fáànù bíi Isa Maryam aleyhi salam ó lo kalimatun minhu ó lò fún ọ̀rọ̀ látọ̀dọ̀ rẹ̀ ó lo ruhu ó lò fún àbí ó lo ruhu fún ó lò fún àwọn kèfèrí ó ní nípìlẹ̀ láti tètè kọ́ ṣe lọ́rọ̀ ti wà ọ̀rọ̀ náà sì wà pẹ̀lú Ọlọ́run ọ̀rọ̀ náà Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà ẹ wo nǹkan méjì sí ọ̀pápọ̀ mọ́ra wọn Ọlọ́run wà ọ̀rọ̀ wà àwa lọ́lọ́run sì lọ́rọ̀ náà kalamullah alimunazalu ala rasulillah sallam kí ni ń jẹ́ bẹ́ẹ̀ alukur'anul karim ṣé kur'ani lọ́lọ́run ẹ̀ dáhùn ni kitabun anzalnahu ilayka kí ló ń tẹ̀lé mubarakun a sọ̀kalẹ̀ fún ọ kò lóun lòun sọ̀kalẹ̀ fún ọ ọ̀rọ̀ ni tírà náà tí mo sọ̀kalẹ̀ fún ọ alálùbáríkà tírà alálùbáríkà nítorí àìdìmọ̀ Ọlọ́run ló mọ iye mùsùlùmí tó di kèfèrí ìmọ̀ tọkùnrin tóbi ló nídìí ẹ̀ tàgbà tọmọdé ló nídìí ẹ̀ gbogbo ẹ̀yà ló nídìí ẹ̀ àárọ̀ tayọ ìmọ̀ Islam kálọ̀ dì í mú sọ́wọ́ ìmọ̀ yẹn gbogbo àníkà máa wà àtètè mọ́ o àmọ́ pọ̀ o àmọ́ díẹ̀ o kásámọ́ jókòó láì máa kọ́ ìmọ̀ Islam yìí láti ti gbọ́ yé ẹ̀ ń bá ti ké Kùránì ẹ̀ múra sí bẹ́ẹ̀ sì kọ́ náhù ẹ̀ múra sí bẹ́ẹ̀ sì kọ́ sọ́rùfù ẹ̀ máa kàwọn tí a díẹ̀ kún tíra fíkù díẹ̀ tíra díìsì díẹ̀ tíra mùtọ́là díẹ̀ ṣùgbọ́n náà ti sọ́rùfù ìpìlẹ̀ ní fún kéèyàn tètè mọ èdè Lárúbáwá o tọ́ba rìn iwájú èèyàn kọ́ tafsiru Kùránì èèyàn sì kọ́ bàlágà láti lè máa rí Kùránì fà ń rọrùn èèyàn sì kọ́ usulu tafsiru táwọn afa àti kọtí àtọ́ ti pọ̀ rẹpẹtẹ lórí ẹ̀ àáké kan torí pé àwa bùkátà sí ká gbọ́ ìsàmù yìí ìsàmù ò ṣe é gbọ́ yé pẹ̀lú íńtánẹ́ẹ̀tì o kò ṣe é gbọ́ yé o pẹ̀lú mọ̀ ń ka English literature o on Islamic studies kò tó pété o Ibn Kathir tafsiru rẹ̀ tafsiru Qur'an azim sẹ́gbẹ́ ti tún sọ́yìnbó wọ́n sì ń tẹ̀ ní Saudi Arabia tán ha ẹgbẹ́ tafsiru Suratu Fatiha Ibn Kathir kalẹ̀ ẹ bá mọ Lárúbáwá tó mọ òyìnbó ẹ máa ka translation ti English àti Lárúbáwá ẹ rí i pé omit so many things nígbà tán sí translation bèlè pé ẹnìkan tí a bí mi lè rìn jọ kan nílùú kan lẹ Yorùbá láìpẹ́ yìí nínú wáàsí kan ní àwẹ̀ oníṣẹ́ Majmu Fatawa Ibn Taymiyyah sẹ́ńtì tún sóyìnbó 37 volumes
tẹ́lẹ̀ ẹ̀ tún sóyìnbó wọ́n tún 100 volumes ní ọ̀jẹ̀ Ibn Kathir tó jẹ́ 4 volumes mélòó ni wọ́n fi tẹ̀ 13 volumes ní English àyẹ̀dọ́ bá ti reduce ẹ̀ lókù káwá bọ́ síta ó ní 37 volumes 100 volumes wọ́n dànù ńgbọ́ bá di translation ọ̀rọ̀ wo ní bẹ fà bí ibà ṣe lẹ̀ laboratory tí wọ́n lówó tẹ́yà wọ́n lè kó 5 million fún ẹni tó fẹ́ translator pé ó jókòó ti kọ́ bá wọn tú 5 million riyals tó a gba 5 million ẹgbẹ́ kó jókòó lé tọ̀sán tó olùkọ́ máa tú nǹkan lọ ní ọ̀kánkàn tó o ti gbowó tí o fi máa jẹun tí o máa mu tí o fi gbọ́ bukaata níbo la ti lágbára ẹ̀ Nàìjíríà àádáwọ́ létí àkàmá ìpè afẹ́ tu ọdún mẹ́wàá ká parí nígbà pé àjà àmọ̀jà jókòó lé alimohimu ìmọ̀kejì lẹ́yìn ìmọ̀ Islam tó jẹ́ dandan fún mi àtẹ̀yìn láti kọ́ tá a bá fẹ́ wúlò fún Islam tá a sì fẹ́ táwùjọ wa ṣe ànídìí ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn ìmọ̀ kan bẹ tá a gbọ́dọ̀ fi ilẹ̀ láwùjọ tá a wà nù rẹ̀ yìí ayé ò lè rọrùn gbígbé láì láwọn ìmọ̀ kan lára ìmọ̀ ni ìmọ̀ medicine wà ẹ bá lọ kọ́ ní Sudan pẹ̀lú Arabic ẹ bá lọ kọ́ ní Egypt pẹ̀lú Arabic ẹ bá lọ kọ́ ní France pẹ̀lú French ẹ bá lọ kọ́ ní China pẹ̀lú Chinese ẹ bá lọ kọ́ ní Germany pẹ̀lú German ẹ bá kọ́ ní Britain àbí America àbí Canada àbí Australia pẹ̀lú English ẹ sá kọ́ ìmọ̀ medicine bí ara ṣe bí ẹ̀mí ṣe wá bùkátà sí oúnjẹ tí ó jọ mọ́ bẹ láàyè tí ò fi ní ṣàìsàn tí ò sì ní kú bẹ́ẹ̀ lára wá bùkátà sí ìtọ́jú tí nǹkan bá ń ṣe ìmọ̀tá ìtọ́jú àlàáfíà ara tá a fi sin lọ yìí tá a fi lè wúlò fún ẹ Ọlọ́run tí ó fi lè sáré láàrin Sọfà àti Mọ́rúwà tí ó fi lè ṣe tawaf tí ó fi lè ṣe tí ó fi lè lọ Àràfá tí èè lọ Mínà tí ò ní nínú láàrin mílíọ̀nù èèyàn ara ń gbọ́dọ̀ lókun ìmọ̀ tí ó gbé okun ara dúró káyẹ̀sán ó de tá a fi ìmọ̀ yẹn tọ́jú ẹ̀ tí èè lọ àárọ̀ tayọ rẹ̀ àtàárà à ń kówó jọ à ń sàkáǹtì ọwọ́ bùkátà sí accounting afẹ́ kọ́lé afẹ́ ṣe bíríìjì lórí omi afẹ́ ṣe bíríìjì lórí omi afẹ́ gbélé alájà mẹ́wàá kalẹ̀ sórí ilẹ̀ báwo la ṣe gbélé tó tí lè dúró lórí ẹ̀ ó ní ìdíkàrà ọkọ̀ engineering structural engineering building engineering afẹ́ ṣe títì tó wà dọ́ọ́rẹ́bù bíi títì tá ń ṣe láàrin Accra sí Kútọ́nù lọ́wọ́ tí mo èmi rin 180 kilometres sórí ẹ̀ nínú sọ́dún yìí náà ni sọ́dún yìí la gba kọ̀lọ́ Ghana afa Musamidu sọ́dún yìí nàbí lásìá ó dà ẹ̀kọ́ ọdún yìí mà ní ọdún yìí ni àárín olóńgbò sọ 80 kilometres sórí ẹ̀ kíní òkè tá a wà yìí tá a bá da mẹ́ta ìdá kan rẹ̀ ní títì ń lọ́dà wọn àti parí ẹ̀ Chinese company kan ní ṣe tìpele báyìí lọ́dà ọ̀gá tìpele ni àfa tọkọ̀ bá borí ẹ̀ báyìí ní ọkọ̀ ó dùn mo lọ yìn ẹ̀ ní mọ̀pẹ́ rìn rárá àníjì mọ̀ tá a fi máa ṣe rú ẹ̀ lórí ilẹ̀ tá a fi máa ṣe bíríìjì lórí omi àwọn ìmọ̀ tá a wá bùkátà sí pọ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ fi kankan ó ń sọ̀wọ́ ni ọ́ ìyẹn sọ pé ò lè di ẹnjẹ́ ò lè di dókítọ̀ ò lè di lọ́yà ò lè di accountant ò lè máa sọ̀wọ́ lọ tó sì dá nígbà mo wà ní ọ̀dọ̀ ọ̀gá mi lógún pa Ọ̀yọ́ ẹ mọ̀ yẹ àwọn tá a jọ kọ́sẹ́ pọ̀ tẹ́pẹ́ bẹ́ẹ̀ àwọn ṣe fírì tá a lọ sí ṣọ́ọ̀bù báyìí òun fírì tán tiẹ̀ báyìí kọ́ dé kọ́ bẹ̀rẹ̀ ọjà skul ọlọ́wọ́ tẹ́lómi ti di ọ̀gá ńlábíṣẹ́ tó tẹ́lómi ti rìtáyà gan wọn nísìn. àwọn náà lọ wá mọ̀ kọ́dà bá a lò kí lè wọ̀ rẹ pé kò ní dìgírì lọ́wọ́ kò sì máa tajà rẹ lọ kò ní dìgírì ọkọ̀ ọmọ ṣiṣẹ́ ọwọ́ rẹ lọ kò ní ND àbí HND dání kọ́ ọmọ ṣiṣẹ́ rẹ lọ kí lè wọ̀ kẹ́ni tí ń tasọ́ lọ sí school of nursing kọ́ lọ sí nursing age barrier ò sí láti wọ school of nursing kò di nurse kò sì dá clinic tara rẹ lẹ̀ kò sì máa tasọ́ lọ máa ṣe run hospital kí lè wọ̀ rẹ mbẹ́ kí lè wọ̀ àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí mùsùlùmí ní Nàìjíríà gangan ó yẹ kó gbé wa ń dìde báwọn ọmọ kan bẹ tá a gbọ́dọ̀ filẹ̀ lẹ́yìn ìmọ̀ Islam náà tá a gbọ́dọ̀ kọ́ àwọn náà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Tafa Balewa wà nígbà ayé ìjọba Babangida tíjà ẹ̀sìn ṣẹlẹ̀ lórí ẹran súyà tán fi ẹlẹ́dẹ̀ṣẹ̀ tó di ogun tí wọ́n ń pààyàn sí gbogbo mùsùlùmí tó farapa tán gbé dọ̀ sí tìǹbù ọ̀tọ́jú wọn fi hàn lẹ̀ tán dapò ronú ẹ̀jẹ̀ báyìí tí wọ́n yẹ kú ni àìmọye irú ẹ̀ tó ṣẹlẹ̀ ní Kano ti Zango Katafu ńkọ́ ti Kafanchan ńkọ́ àìmọye irú ẹ̀ tó ṣẹlẹ̀ sí mùsùlùmí náà nílẹ̀ Yorùbá ebi pé kì í ṣe jà ní ọjà mọ́ nàgbẹ́ bẹ́ẹ̀ bá wọ́n mú 150,000 ráyé nìkan kan ní ìwòsàn ẹ̀ka mi tí ó wà nù poor family wọ́n wà 50,000 sì béèrè 150,000 níbi tí ọjà polisi tí ó kù sílẹ̀ wa ẹ dákun yẹn máa bá a sí lọ àwòwò òun ò ní dá yín lóhùn tí ìbá sì ṣe pé wọ́n rà mí ìsáàmù lára yín tẹ́ para wọn bá ní ó ti mọ̀ bẹ̀rẹ̀ tọ́jú. ẹ̀wọ̀ yóò wọ́n tẹ̀mí àtẹ̀yìn náà nínú Ramadan láti ra programs lórí rédíò àti tẹlifíṣàn fún wáàsí kí lè wọ ká
ká pawó nǹkan láàrin ọdún méjì ká dá radio station ti wálẹ̀ gbogbo bí ẹ ṣe ń pè tiwa black tí wọ́n sọ alókọ ọbú táwa ní radio station kankan tí ó defend àwa táwọn bukú Ìbàdàn tí wọ́n máa ń sọ kí n tún fún tẹ̀dọ̀ etí ọ̀fẹ́ nǹkan kan báyìí tí wọ́n máa débi ọ̀rọ̀ mùsùlùmí báyìí tí wọ́n bá mú yàn mẹ́fà ó gbóná fẹ́lifẹ́ tí wọ́n bá mú yàn mẹ́fà táwọn márùn-ún wọn bá jẹ́ kiriyó tẹ́yọ̀ kan sọ bá jẹ́ mùsùlùmí wò ó nítorí ẹ̀ dárúkọ àwọn ọ̀daràn ṣùgbọ́n tó wá kẹ́ pé èèyàn méjì abẹ́nìkan lọ́daràn bí kan àwọn méjèèjì wọn jẹ́ mùsùlùmí abẹ́nìkan jẹ́ mùsùlùmí wọn ò dárúkọ ìjọ ẹ̀ mẹ́rin lọ́wọ́ tó mẹ́nu kó lórí ọ̀rọ̀ ẹ̀ wọ́n mọ̀ tó rúkọ dání wọ́n mọ̀ tó dání tẹ́tí mọ̀ pé ìkórè ìsìlámù ń bẹ fún àti mùsùlùmí tí mùsùlùmí ò wá ní media house kankan print ni electronic ni tí ó defend interest ẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un nǹkan ṣe wá wà láì. àwa bùkátà sí ká wá àwọn ìmọ̀ kan ká sì lo ìmọ̀ yìí lórí ìsànfàní fún Islam àtàwa mùsùlùmí tá a gbọdọ̀ filẹ̀ láì wá tá a bá fẹ́ táwùjọ ṣe nǹkan kejì nù. Eleeketa àwùjọ ò lè wà reformed láìláì láìsí iṣẹ́ àṣekára nínú àwùjọ society cannot be reformed at all láìsíṣẹ́ àṣekú akátá lórí àwùjọ àwọn sẹ́wọ̀n ń sọ díẹ̀ ń bẹ inshallah. One, tí nǹkan bá ń bàjẹ́ Yorùbá ní kíní kan tí a máa ń sọ àfa ní Yorùbá dà tí wọ́n ní kíní kan bá bàjẹ́ àfihàn sí kíní kan bá bàjẹ́ àfihàn sí ìmọ̀ bí wọ́n ṣe máa ń wí mọ́ tìǹbù bá bàjẹ́ àfihàn sí tí wọ́n bá fihàn sí kíní ọ̀dà yọ̀ ọ̀dà àbí kò ní bàjẹ́ mọ́ ẹ̀yin ni yọ ayé mùsùlùmí ni yọ ayé àwùjọ tá à ń gbénu rẹ̀ ti bàjẹ́ ọ̀hún wà bùkátà sí àwọn tí ó rescue rẹ̀ kó n bí bàjẹ́ tí ń bàjẹ́ tẹ́mi àtẹ̀yìn ọ̀bá dìde láti rescue society kó o nínú àìbàjẹ́ tí ń ṣẹlẹ̀ sí decadence àfàwàkà Abul Hasan Ali Nadawi inú tí àwọn kan ti ń jẹ́ mọ́dà khosra alam bil hitatil muslimin what the world lost by the downfall of Muslims òyìnbó rẹ̀ nù translation rẹ̀ torí wà ní Arabic wà ní English wà ní Urdu wà ní German wà ní Russian gbogbo èdè ló wà wọ́n tún wí èdè tí àwọn sì wí èdè tó pọ̀ lágbàáyé. àwùjọ ń bàjẹ́ gbogbo orílẹ̀ ayé ń bàjẹ́ gbogbo bàjẹ́ ayé yìí kò sáyè tó ní o láti sọ ní o gbogbo bàjẹ́ tí ń ṣẹlẹ̀ ayé yìí tó wá láti Western world Britain àti America ní sponsor ẹ̀jù kí ni target wọn Islam wọ́n fẹ́ destroy Islam at all cost. Islam kò so ní threat to their military might òun kan ní threat to their economic might òun kan ní threat sí political might wọn agbára ogun wọn agbára ọrọ̀ ajé wọn agbára òṣèlú wọn Islam kan so ní challenge ẹ kò sí community kan lórí ilẹ̀ ayé tí ń challenge authority Western world other than the Muslims kí ló ṣe fà tí Muslims fi challenge authority wọn because we know ipe tí àti mbẹ lọ́wọ́ àwa all encompassing book ni dino shamil ẹ̀sìn Islam comprehensive religion ni gbogbo nǹkan ní bẹ́ẹ̀ nú ẹ̀ ọ̀rọ̀ ayé mbẹ́mbẹ́ ọ̀rọ̀ sàárè mbẹ́mbẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn sàárè mbẹ́mbẹ́ ọ̀rọ̀ èsì oko ṣiṣẹ́ mbẹ́mbẹ́ ọ̀rọ̀ odò ẹja gbígbẹ́ mbẹ́ nú ẹ̀ ọ̀rọ̀ káwa bàálù ní sánmà mbẹ́ nú ẹ̀ ọ̀rọ̀ ká lo ṣípù lórí omi mbẹ́ nú ẹ̀ ọ̀rọ̀ ká ra aṣọ ká rán aṣọ ká ṣe aṣọ mbẹ́ nú ẹ̀ ọ̀rọ̀ ká gbẹ́ kànga mbẹ́ nú ẹ̀ ọ̀rọ̀ fífún sàárè mbẹ́ nú ẹ̀ ọ̀nà oúnjẹ tá a jẹ tá a ní jẹ ń bẹ nú ẹ̀ a ní nǹkan kan lọ́dọ̀ tó yé yékéyéké tí òfin kankan lẹ̀ tọ́ máa farọ́ fún ẹ fil kitabi min shay'in fúnra ọlọ́run wíwẹ̀ ní suratul An'am sura Eleeketa Kùránì ní suratul An'am Quran chapter 6 ayah 38 wa anzalna ilayka kitaba tibyanan likulli shay ní suratul Nahl Quran chapter 16 asọ́tìrà ìkàlẹ̀ fún alikitaba tibiyana likulli shay àlàyé ni fún gbogbo nǹkan alimahu man alimahu jahila man jahila ẹ tọ́ mọ́mọ́ ẹ̀ ń tí ọmọ ọmọ ìsì ń bẹ lọ́dọ̀ wa kò jẹ́ ká dẹrú àwọn èèyàn wọ̀nyí kò jẹ́ àtẹríba ntọ́lọ́ ń fẹ́ rí ìlànà rẹ̀ success rẹ̀ failure rẹ̀
àlùjánnà rè hellfire rè sáwàá fi ọ̀nà àlùjánnà lẹ́fọ̀ọ́ náà ni torí ẹ̀rọ ṣe lo UNO New World Order ojoojúmọ́ náà ń gbé nǹkan wá tí ó yẹ against Islam tí gbogbo àwọn presidents ayé lọ jókòó ní General Assembly lẹ́yìn tí Security Council ti pass into law àwọn ọ̀rọ̀ ratify rẹ̀ wọ́n ratify kan lọ́wọ́ ní New York báyìí ṣé wọ́n ti kó mbẹ́ wọ́n ti kó mbẹ́ lánàá tó ní gbọ́ ní ìsìnmọ́ látànà wọ́n lọ ratify ìbàjẹ́ tí Britain, America, France, Russia, China tán gbé kalẹ̀ wọ́n lọ ratify rẹ̀ àwọn ẹrú wọn wọ́n ó sì gbé wá sórí sí ìlú olúkàkú padà ó sì ti dòfin ẹ̀ ń bá ti sẹ̀ sí ẹ̀ mọ̀ràn lẹ́wọ̀n ní gbogbo tó bá gbé wọn láti bá ti bẹ̀rẹ̀ New World Order láti ẹ̀yìn ìjọba Bush ní tó fi sùn ni pé gbogbo tí ń jẹ́ Islamic laws and regulations wọ́n against ẹ̀ láti UNO wa tí òfin ní wa operative ma kò ní wa operational kọ́mọ̀ bá lè ṣe wúlò ma wọ́n fẹ́ render Islam redundant. ní jẹta yìí ní USA wọ́n pààyàn ní jẹta yìí ní USA àfa wọ́n pààyàn ní USA ní jẹta yìí ìjọba pààyàn wọ́n hàndì yẹn ní USA wọ́n sọ gbogbo orí ètò kúrò ayé pé ẹ abolish capital punishment àápààyàn ẹ parẹ́ nu gbogbo òfin yín láyé Amẹ́ríkà gangan sí execute yẹn jẹta yìí VOA News orúkọ yẹn dá fún yín VOA News jẹta yes jazakumullahu khairan. ìlú tó wá ayé tí wàá ń dàbà yìí lọ mùsùlùmí tọ́lọ̀ ní àríran tá a mọ̀ ntọ́lọ̀ ń fẹ́ tá a mọ̀ ntí ọ̀fẹ́ tá a mọ̀ ntọ́ da tá a mọ̀ dantí ọ̀dà mọ̀ tá a mọ̀ náà là tá a mọ̀ náà parun. àwọn ńlá wa dákẹ́ àwọn tó gbé bàjẹ́ dání tó fẹ́ tàn ìbàjẹ́ lórí ayé gbogbo tí wọ́n ní náà lé lórí wọ́n násìkò lé lórí wọ́n náwó lé lórí wọ́n nágbára lé lórí wọ́n ń wá Nàìjíríà àti Europe àwọn societies tí wọ́n fẹ́ fi destroy youths abẹ́ mọ̀ pé wọ́n wá Nàìjíríà tí wọ́n kọ́ àwọn secondary schools jọ àtọkùnrin òtóbìn tí wọ́n làwọn ṣe seminar fún wa tó bá dásìkò kan wọ́n gbé rẹ́kọ̀dù kan orin kan sí wọ́n á ní káwọn ọkùnrin kan obìnrin kan múra àwọn ọmọ jọmọ ọjọ́. This is a new life. You have to have freedom in everything, freedom to practice, freedom to manifest, freedom to do and undo whatever you like. Human rights, you have rights. Kí ni èèwọ̀ ọ̀nà kọkùnrin ó decide pọkùnrin ẹgbẹ́ òun fẹ́ máa ti ọ̀pá bọ̀ lábẹ́ àwọn làwọn ọjọ́ fẹ́ra àwọn dípò kọfẹ́bìnrin. Give them their rights. They have rights to marital life. They can choose their own spouse from any sex. Allow them to do it. Put it into your constitution. Allow it. It has been allowed in America. Churches here ordain àwọn èèyàn kó ti di bishop, gay bishop, l'America, ní Canada, ní Britain, ní South Africa. Ọkùnrin àtọkùnrin tó fẹ́ àwọn di bishop church. Àwọn African churches tako ṣùgbọ́n ẹ̀rí kankan ọ̀dà wọn ló wọ́n sì ti ń lọ ní. Ṣé hùríyà nu freedom nìyẹn freedom tó máa sọ di ọ̀tá ọba tó dá ọ tó wọ̀ náà gbére alùkìyàmà ẹnìkan ló ń fún ọ ní tí ó gbé ọwọ́ náà inú ẹ̀sìn dùn kò lómìnira. What is your own business from drinking? If he drinks, does that concern you? Allow him to drink. He wants to drink beer, he drinks beer. What is your own concern with that? You want to drink Fanta or Coca-Cola, drink your own Fanta or Coca-Cola. Do not say anything against one who drinks jeans. Ṣé àpótí kan jẹ́ jeans? Ẹbí ẹ ti gbàgbé ọtí gíní àbí kan máa ń pè ọtí jéènì. Ṣé jéènì náà ni wọ́n máa ń pè lẹ́yìn wa? Dry gin dry gin barren gin. Wọ́n ní kí ló kàn yín bẹ́ẹ̀? Ẹjọ́ mọ̀ ṣe tiẹ̀ náà. Ní ìwé kan jẹ́ Spectacles of the Death also. Inú ẹ̀ mo ti kọ́kọ́ kárí ní around 1982 or 83. Tani bí ọ̀sán sọ pé ìgbà kan ń bọ̀ lórí ilẹ̀ ayé. Táwọn ọkùnrin mẹ́fà mẹ́wàá ó jókòó níbi kan báyìí. Tóbi nǹkan ó kọjá láàrin wọn tí wọ́n máa wò wò ara ẹ̀ ń ta báyìí. Tẹ́nìkan ó sì di nínú àwọn ọkùnrin tí ó lọ kásẹ̀ sókè láti ti ọ̀pá bọ̀ lábẹ́. Tani sọ pé ẹni tí ò ní mọ́nú jù lórí ilẹ̀ ayé ń jọ́nà lọ́wọ́ ni ó sọ pé ojú wa ló ti máa fi ṣe ni mo bọ́ síbẹ̀ yẹn kò tó ṣe kò ní sọ pé ó máa ṣe mo ní ọkọ̀ lè ṣẹlẹ̀ ebi náà ṣẹlẹ̀ lójú wa àti Ìbàdàn àti lọ́ọ̀nì àti Èkó bóni o ti máa ṣẹlẹ̀
tọkùnrin ó dì mọ́ obìnrin lójú gbogbo yẹn báyìí tí ó sì fi ìdí rẹ̀ kò ní dì lójú gbogbo yẹn lójú títì tóbìnrin ó sì di ìsòkútọ́ ẹ̀ mọ́ wọ́n ṣe débi pé àwọn secondary school ṣe tọmọ kan náà bá ń ṣe birthday tí wọ́n bá lọ ọbẹ̀ àtọkùnrin àtobìnrin wọ́n à ní ntọ́lùkà kò ó ṣe fún partner rẹ̀ nínú pépà téèyàn bá mú ni ó ti rí ntí mo fẹ́ sọ àfa musami witness ẹ̀ rí ní Ìbàdàn tẹnìkan mo yí pé òun ó yọ ọ̀pọ̀ ọkùnrin jáde lójú agbo òun ó sì kí babẹ́ òun lójú agbo lọ́wọ́ àánú pépà òun ó sì mú ó sì ń ṣe lójú agbo báyìí ọbọ̀ wù lọ́rùn ọkùnrin ọbọ̀ sókòtò lọ́rùn rẹ̀ ọbọ̀ sókòtò ń diẹ ìyá obìnrin ó sì mẹ́mẹ́ àwọn ìyá olórí ibú wọ́n ń ṣe ní gbogbo òlu o gbogbo òlu wọn ti ń ṣe o torí pé adákẹ́ àṣewáṣí ni ọjà máa gbọ́ o mùsùlùmí àsìkò tá a wà yìí àsìkò tí mùsùlùmí ò gbọdọ̀ dákẹ́ wáṣí la wà yìí àsìkò tó ṣàjí padà lákọ̀tún lójú wa òòṣà títí ń parẹ́ lọ tá sì jí rí Ìbàdàn ni báwọn ọlọ́sùn ṣe kọ̀rẹ́sẹ̀ títí tá ń ṣe bára ọwọ́ ẹ̀wù funfun yóò dé kíníkà funfun orí yóò gèlè funfun yóò filẹ̀kẹ̀ ọrùn ọwọ́ yóò fi ọrùn ẹsẹ̀ yóò sì gbégbá yóò sì máa nagbá àwọn sáwọn mùsùlùmí wọ́n sì máa fọ́n lówó pẹ̀lú ẹ̀wù ẹ̀bọ̀rùn rẹ̀ kùránì ò ní dojú ìjà kọ́ ọmọ ní kùránì ìbẹ́ni kankan jà lọ́wọ́ àwọn ẹni tó máa sọdún èèyàn fún kì í ṣerú èmi kẹ̀kẹ́ abíyáwó ò ní ta ọmọ ní kò sí kẹ̀kẹ́ kan abíyáwó kẹ̀kẹ́ máa ń bẹ lábíyáwó kọ́ tami èmi mò ń jókòó lórí ẹni tí ń tami èwa níbi tábíyáwó bá tami ọ̀tami náà nù èwo lọ́kàn mi eléyìí mọ̀ bá tiẹ̀ lọ. táwọn èèyàn wá sí nfọn lówó àfa nfọn lówó ẹlẹ́yà nfọn lówó alájì nfọn lówó alájà nfọn lówó tá a encourage wọn sí ká máa ṣẹbọ nso ẹbọ jíra kọ̀tún láwùjọ sìnà di gbajúmọ̀ ní gbogbo òlu Ìlọrin Ìbàdàn Èkó Abẹ́òkúta Ìjẹ̀bú Òde ibo ni sìnà ò ti gbajúmọ̀ àwọn ìyá Ayétúndé àwọn ìyá Gbénga táwọn náà kun ẹnu tí wọn kun ètè tí wọn kun péńpéjú tí wọn wọṣọ tí ò dé tí ò dókè tí wọn yànda yé jẹ ẹńta ọmọ ìṣẹ̀lẹ̀ yìí nírọ̀lẹ́ káàkiri àdúgbò tí wọn tóbìnrin lé dẹni tí wọn ń gbé lọ bọ́sùn lóòtẹ́ẹ̀lì obìnrin lé married woman tó bímọ tí ó sì ti kú olè ọkọ táwọn yóò sì máa gbé lọ hòtẹ́ẹ̀lì tí ó sì tó ẹ̀kọ́ ti gbajúmọ̀ ní prostitute àpàṣẹwò ni ebógbòde kan ara bíbó di táwọn afa gan bò àwọn afa tí ó kò tẹ́sí ọrùn tí ó kò ọrùn ọwọ́ tí ó bẹ̀rẹ̀ ṣéwù tí ó sì bóra kalẹ̀ ká tó sọ tó bẹ́ẹ̀ a sì dákẹ́ àwọn òran àwùjọ wo lẹ fẹ́ tún ṣe àwùjọ tẹ̀ ń rí bàjẹ́ mọ́rọ́ àmì nkùnmùnkárà fálùkà yírùbíyàdì fàyín lam yastati fabilisani fàyín lam yastati fabiqalbi wa dhalika adhafu al-iman inú riwaya mi walaysa wara dhalika habbatun khardal min iman ẹ̀ ń bá rí bàjẹ́ nu yóò fọwọ́ yí padà tẹ́ ẹ̀ balagbara àti fọwọ́ yí padà ẹ̀ fi àwọn yí tẹ́ ẹ̀ balagbara àwọn ẹ̀fọ́ kẹ̀kọ́ ìmánì tó lẹ́jù ní ìmánì tọkàn ẹ̀ lè lo ọwọ́ ẹ̀ lè lo àwọn kí ni àjẹ́ mùsùlùmí lé lórí èmi àtẹ̀yìn ebi masasi kala wa náà ti ń kí àwọn àtàjọ kò yìí ẹ jẹ́ àkàpùtà àwọn masasi wa náà o ẹ jẹ́ àwọn tẹ́ àkàlẹ̀ mọ́ kàtẹ́rà ní àwọn masasi lójoojúmọ́ àbí lọ́sọ̀ọ̀sẹ̀ kí ìdánilẹ́kọ̀ọ́ máa lọ láwọn masasi káwọn ti tẹ̀ wọ́n masasi kọ́ mọ́ benefit ìmọ̀ Islam ká gbàgbọ́ yé sàn kàmọ́ tọ́da kàmọ́ tí ọ̀dà àti masasi ẹ ṣe yẹ ẹ bójútó àwọn àdúgbò náà olówó nìkan ní olùkàkùsà ń wá Islamic cooperative kíníkan business kíníkan nìkan àmójútó we don't think of religion and the life hereafter ronú àdìkàmọ́ ronú ẹ̀sìn kankan mọ́ owó yìí nìkan náà ni so will everything ni ọdún gbọ́rọ̀ ni o ti ń sọ́bọ̀ nù jàmá owó àbáwá tá a bá ṣiṣẹ́ tọ́lọ ni a ṣe yìí ń sẹ́ máa sọ owó gift látọ̀dọ̀ Ọlọ́run lówó yóò àmúwá bá wa fúnra ẹ̀ ẹ̀yin ẹ̀sẹ̀ tó ní ẹ̀sẹ̀ kẹ́mọ́ni tíjọ́ sì padà mo kẹ́ àyàkánu sọ́ọ̀tù jí nfa alẹ́ kan tẹ́ ẹ bá dúró déédéé lójú ọ̀nà tí mo fi ń sí lásìkò yìí náà máa ń lò lákọ̀ ẹ̀yin ẹ̀sẹ̀ tó ní ẹ̀sẹ̀ tiẹ̀ àwọn Yorùbá gẹ́gẹ́ tá a gangan jùlọ aláyàn àgbàlagbà wọn látara ṣe Ọlọ́run tó nǹkan àti bọ́ọ̀lù ọ̀dọ́ lóṣòro tẹ́ ẹ bá fẹ́ kọ́ lọ́ọ́ rìn lọ́wọ́ in tansurullah suratu Muhammad Quran chapter 47 verse 7 náà ni tẹ́ bá rẹ̀ sọ lọ́wọ́ ní máa rìn lọ́wọ́ wa yuthabbit aqdamakum yẹn fẹsẹ̀ yín rin lẹ ọ̀tá kan ní borí yín akọ̀ láti sojú ṣe wa fọlọ́hún
Ọlọ́run náà pa wá tí ẹ máa bá yí. I need the dawa. At the same time bá sì máa ṣe dawa ẹ lẹ́nu bẹ́ẹ̀ ni ká establish àwọn nǹkan tó lè wúlò fún propagation of Islam. Kí lè wọ̀ ká ní general hospital Muslim bodies ní òní general hospital. Kí lè wọ̀ ká ní maternity hospital fáwọn olóyún nìkan tó jáwọ́ obìnrin mùsùlùmí. Kèfèrí tó fẹ́ wà bẹ́ẹ̀ náà wà bẹ́ẹ̀ ṣùgbọ́n obìnrin nìkan ni wọ́n máa wà bẹ́ẹ̀. Kí lè wọ̀ ká ní child health hospitals tẹ́pẹ́ ọmọdé nìkan ni wọ́n tọ́jú mbẹ́ bí ó ní ansans ní Ìbàdàn hospital ọmọdé nìkan ni. Kí lè wọ̀ ká wọ̀ dálẹ̀ yóò máa mú wọlé fún Islam yóò sì máa propagate dáwà Islamiyya yóò máa polongo Islam. Kí lè wọ̀ ká ọ̀dà kí ìjọ mùsùlùmí ó dá college of education lẹ̀ ká dá polytechnic lẹ̀ ká dá university lẹ̀ ẹ wo iye churches tó ti university university Bowen University, so many universities. Redeem University, Convent Universities, Catholic University, Caritas, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí lè wọ̀ ẹ wo iye tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn students per session ẹ wo profits wọ́n mọ̀ rí lára ẹ̀ owó yẹn tí wọ́n gbà o student ọ̀rọ̀ àwé lọ́tọ̀ o yóò photocopy ìwé lọ́tọ̀ o yóò san examination fee lọ́tọ̀ o yóò san sports fee lọ́tọ̀ o yóò san clinical fee lọ́tọ̀ o yóò san all dues lọ́tọ̀ o owó yẹn ń bọ̀ lọ́dọ̀ school ni directly yóò propagate Islam yóò sì máa fetch owó fáwa owó ọmọ wọlé tààtù máa ná lórí dáwà Islamiyya ẹ̀ ń rí ọkọ̀ lọ́yẹ́ ọkọ̀ tí máa gún bọ̀gẹ́ni táwọn ministry máa ń lò rárá kì í ṣe táwọn ministry máa ń lò tó máa fi ń bá kérò lásìkò lójú wọn máa fa nìkan coastal bus ẹ wo iye churches tó ní coastal buses in Ìbàdàn fully air conditioned tí o ní sí glasses lẹ́ra tọ́jú ọmọ gbájú sí ẹ wo churches tó ní Ìbàdàn báwo ṣe ní ni ẹ wo iye owó wa ti ń wọlé sí Catholic hospital méjèèjì Ìbàdàn lójúmọ́ owó mùsùlùmí ti ń wọbẹ̀ àwọn ẹlẹ́yà ń lọbẹ̀ àwọn afáà ń lọbẹ̀ wọ́n ń gbé mọ́mú lọbẹ̀ àwọn ẹlẹ́yà ń bímọ bẹ̀ wọ́n ń gbá ìsàn lọbẹ̀ wọ́n ń kọ́mọ wa lọbẹ̀ ẹ wo iye ilẹ̀ tí wọ́n ń rà tá a bá fẹ́ ra rẹ̀ nígbà tá a bá dáwó 2 acres yóò díṣẹ́ tá a bá fẹ́ ra rẹ̀ wọ́n ra rẹ̀ 200 acres ẹ̀kan náà o gbogbo nǹkan tá a náà lè dálẹ̀ tí ó propagate Islam yóò polówó Islam kọ́dà ilé oúnjẹ ẹ wo sẹ́tì Mr Biggs àti Tantalizers ń ṣe ń lù mama kẹ́rẹ́ kan lẹ́kọ̀ọ́ mama cars lẹ́kọ̀ọ́ ẹlẹ́dà aláàjì kẹ́rẹ́ kan náà lẹ́ ẹ̀dá alájà kẹ́rẹ́ kan náà lẹ́ lóúnjẹ tó dá àtẹ̀tọ́ fẹ́ yín o àtẹ̀tẹ́ ọ̀fẹ́ yóò àjẹun bẹ́ẹ̀ èèyàn jókòó ní food canteen tí wọn ò lè má jẹun bẹ́ẹ̀ àwọn food canteen kan bẹ́ẹ̀ ń bàdàn ìyá ọpẹ́ tí wọn ò lè má jẹun bẹ́ẹ̀ ìyá dùn ní tí wọn ò lè má táwọn gómìnà lọ jẹun bẹ́ẹ̀ táwọn commissioners jẹun bẹ́ẹ̀ táwọn members house yìí wọ́n jẹun bẹ́ẹ̀ ìkan bẹ ní baraki road Mọ́kọ́lá kọ́dà àwọn security men oní uniform ní ń darí ọkọ̀ wọ̀ bẹ̀ jáde káwọn ìjọ mùsùlùmí kan dárú ẹ̀ lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ògiri bí ẹ bá wo bí àyà Kùránì kata àti tún sóyìnbó àti Yorùbá ní ọmọ ká tẹ́ bá wo bẹ àdìs ànábì kan ni tẹ́ bá ọkọ̀ bá àyà tàdísì ni tẹ́ bá wẹ̀ yẹ àyà tàdísì ni ojoojúmọ́ ẹsẹ̀ máa replace ẹ̀ ntọ́ wà ń bẹ lónìí kọ́ni wà ń bẹ lọ́la tọdún èyí po àwọn èèyàn ọmọ jẹun sì máa kọ̀rọ̀ ànábì àtọ̀rọ̀ Ọlọ́run sọ àwọn sàdám dáwà tí ò ní wàhálà àánú tẹ́ bá tó à ń play kísẹ́ẹ̀tì kan nu bí ẹ ti ń jẹun lọ́wọ́ yóò máa jẹ́ kísẹ́ẹ̀tì wáàsì àbí jẹ́ kísẹ́ẹ̀tì Kùránì dáwà ni kò ní ìdíkẹ́ nìkan kan rojọ́ ẹ́ńjìnì ọkàn máa gbé jáde dáwà ni àbí ẹ túnú rédíò sí voice of the Holy Quran Mecca al-Mukarrama ẹ pé ìmọ̀ndé ọmọ jáde bẹ́ẹ̀ sá rédíò yóò sì máa gbọ́ rédíò ebi níta sísọ rédíò sísọ náírà ní gbé sọ́sọ́ Quran Karim Mecca al-Mukarrama dáwà ni ẹ̀dá secondary school kan lẹ̀ tọ́lágbára tí wọ́n mọ ọmọ wa láti Èkó tí ọmọ gbé bẹ́ẹ̀ wọ́n mọ wa láti Kaduna yọ ọmọ gbé bẹ́ẹ̀ wọ́n mọ wa láti Abuja ọmọ gbé bẹ́ẹ̀ Muslim school sí ni kẹ́kẹ́ per term 1 million naira ẹni ha èyí tí ń bẹ ní mọ́níyà lọ́dọ̀ yín mọ́níyà àtàbáyà sọ náà sẹ́yìn 1.3 million per term kò sí tí wàá kọ́ ọ́n bẹ̀ tó ju ta kọ́ lọ ní umurukuro Alekema sí tiwa yìí o kọ́dà kò tó ti gbé wáyé ṣùgbọ́n ti fi building center ìsàmúyàtọ̀ kọ́ lọ́yẹ́ àwọn mùsùlùmí ó sì kọ̀ jù mẹ́
dáwà ìsàmìyàsí ni káàfà kẹ́ni tó fẹ́ kọ́ yẹn ní mathematics kọ́ bọ́ síwájú mo ti fẹ́ dúró ẹ dákẹ́ kẹ́ni tó fẹ́ kọ́ yẹn ní mathematics ò bọ́ wájú kó ní bisimilahi rahman rahim wa salatu wa salam ala rasulillah kó ní the topic of our discussion today is ẹ dárúkọ topic kan mathematics kọ́mọ ṣe wáàsí kọ́kàn ṣe bisimilahi rahman rahim wa salatu wa salam kó tó bẹ̀rẹ̀ kò nídìí kó ṣe wáàsí kankan nítorí wíwùn o ti propagate Islam o ti sọ fún àwọn ọmọ pé tẹ ẹ bá di lecturers ọjọ́ àti teachers ọjọ́ àjú ìwọ náà bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim practical ni kọ̀mọ̀júbà náà lọ ǹjẹ́ ọkàn wí náà nù. It is time for salat. Let us end the class. Let us go to the mosque and pray. Teacher ò lè sọ jùbà náà ó ti tó o ti ṣe wáàsí jáde ní class káwọn students hotel ẹ̀yìn mọ́ lọ́mọ́ sáàsì. owó wọlé ìsámọ̀ ọlọ́wájú. The society cannot be reformed without actively participating in it. ẹ dá sí ni o sì ń bẹ oníbàwọ̀ wọn ṣe pín báwo ni bá ṣe pín ẹ dá sí ni ẹ dìde ẹ yí padà tá a bá yí padà á sábà mọ́ tá a bá jókòó bá ṣe ń jókòó yìí tá à ń wò ó bá àwùjọ ṣe ń bàjẹ́ lọ yìí tá a ṣiṣẹ́ kankan lórí ẹ̀ àwọn ọmọ wo ò ní tójú ọ̀nà tá a wà yìí láyé ṣáàlà. subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha anta astaghfiruka wa atubu ilaik subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ẹ jẹ́ sọ pé la ilaha illallah kakirun f'Olúwa. n baba di dẹ ni. ó ti dà náà ẹni tí ó bá ní ìbéèrè kàbí ìkejì kí wọ́n náwó àsìkò béèrè láwa yìí. àwọn ọ̀dọ́ lè ṣe ọ̀nà wo ni wọ́n lè gbà láti tún àwùjọ ṣe jazakumullah khair láì jẹ́ pé wọ́n ṣe àṣejù àti àṣejù. ẹ ṣe. Assalamu alaikum. Alákọ̀ọ́ ìbéèrè mi ni pé àwùjọ tí à ń lò lọ yìí báwa mùsùlùmí bá ṣe pọ̀ tó àwọn tí wọ́n. à ń ṣètò wọn lè dákẹ́ nítorí tọ́lọ́hún. náà báwa mùsùlùmí ṣe pọ̀ tó nínú àwùjọ yìí. ẹ pa. àwọn tí iṣẹ́ yẹn yé níbẹ̀ ṣe làálẹ̀ wọ́n kéré gan tó o pé inú àwọn tó tún jẹ́ mùsùlùmí nínú àwùjọ tó o pé àwọn ń fa iṣẹ́ yẹn sẹ́yìn àwọn tó wá pọ̀ ju àwọn tí wọ́n gbọ́ iṣẹ́ yẹn yé lọ ọ̀gọ̀rọ̀ wọn dẹ̀ ní àáfàá ni wọ́n ìmọ̀ wà lọ́dọ̀ wọn tó o pé ibi tí irú àwa ìbá ti dúró sọ̀rọ̀ wọ́n máa ní ṣé wọ́n nímọ̀ tó kínní ni so báwo ni ẹ ti pè wá ń jà pé ká ṣiṣẹ́ báwo la ṣe á fẹ́ ríṣẹ́ yẹn ṣe nírú àwùjọ yẹn so ẹlẹ́ẹ̀kejì ni pé nǹkan kan ṣẹlẹ̀ lọ́dọ̀ olóye lọ́dọ̀ yẹn ti bẹ́ńlẹ̀ tí wọ́n mẹ́yìn ẹ̀tọ́ á ní méjì. náà so ọgbọ́n ta tún lè lò lèmi bẹ́ẹ̀ kẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ tá a bá ń lọ ìdì ní ọ̀dọ̀ wa àwọn olóòṣà àwọn náà wọ aṣọ funfun kódà wọn á tún mú tẹ̀síbá lọ́wọ́ ìlú tí wọ́n lù tẹ̀lé wọn láti dá wọn mọ̀ pé àwọn wọ̀nyí ìṣàlásàlátù olóòṣà ni wọ́n kódà àti sọ̀rọ̀ yẹn dé iwájú àwọn chief imam ìlú wọn èrí nǹkan ṣe sí dìísìn kámá ní Ṣàgámù lọ́dọ̀ tiwa kámá ṣe ti sọ pé ká gbégbá máa gba owó ní yídì so ọ̀nà wọn la tún lè lò ó lè ń bá yẹn nu jẹ́ gan. alhamdulilayi alakoko nípa Lagos State tí oníbèrè àkọ́kọ́ sọ̀rọ̀ lé lórí pé ká extend dáwà síbẹ̀ alihamudulilayi dáwà ń lọ ní Lagos State àwa táwa ń bá dẹ̀tẹ̀ ń dárúkọ náà sì ń wá sí Lagos State èmi máa ń wá sí kó púpọ̀ fún wáàsí púpọ̀ gan-an ni púpọ̀ last Sunday of Ramadan tó kọjá èmi mo ní lecture ní House of Assembly Lagos State ọdún kẹta rèé tán ti fún mi lecture last Sunday of Ramadan ṣùgbọ́n mi ò wá mo sọ bẹ́ẹ̀ fún pé ní wá mo ní wọ́n mọ̀ pè mí èyí fún aléyàn tí ó wà lẹ́tùnú èkó ni
gbogbo ìgbà tí n bá travel wá sẹ́kọ̀ọ́ ni mo máa ń mísì tẹ̀fsíìrù padà èmi ò sì lè afford láti mísì tẹ̀fsíìrù iṣẹ́ tí mo ti bẹ̀rẹ̀ láti almost 31 years ago tí n lè gbà kí nǹkan kan ó di mi lọ́wọ́ rẹ̀ ó ní tẹ̀fsíìrù ṣiṣẹ́ kò síjọ́ tí mo lọ rí láyé tí ní di 5:30 to 6 tó dé èèkan tí mo lọ ń ráwẹ̀ àwọn èèyàn náà má bàa ṣe pẹ́ tó tá a lọ sí wá sí ìlú mi ẹyọ kan so tí mo gbà pé ń jáde kó n bá dànù àwẹ̀ all affect me to 6:20 to 6 tó dé mo kàn rọ́ọ̀sì ṣe tẹ̀fsíìrù àyà kanjọ́ náà láì parí ẹ̀mí 6:30 so ìyẹn fún ilé yẹn ẹ gbàgbé alájí ìsanu Ramadan tí a bá síta ń tọ́lọ̀ bá ní ilé wa ń wà àwọn olóyè yìí wọ́n ti ń yọ mílíọ̀nù sórí èdè fi ń wò mí lọ́wọ́ kan pé àwọn tó wì lónìí lórí wọ́n ti ń yọ ní pọ̀ wọ́n ti tún wọ́n mú wa sẹ́kọ̀ọ́ dáadáa à ń lọ lómi náà ní Lagos state yàtọ̀ sí Lagos gangan bíi that àwọn èèyàn wa náà sì mẹ́mẹ́rú olóyè tí mo náwó sí àwọn náà mójútó Ṣìbírí lọ́nà Ọ̀jọ́ lọ́nà Badagry Ṣìbírí ni máa ń dẹ́rù bẹ́ẹ̀ mi nígbà bá dọ́jọ́ ta tàbí wákàtí méjì àti wádìí dọ́jọ́ ta tá a kó lọ́jọ́ tá a lọ Ṣìbírí ta lọ wákàtí 4 òun ni mo fi ń sábà pé èmi ọ̀ wá Ṣìbírí ẹgbẹ́ àsìyìn máa bọ̀ lọ́jọ́ ta àbí Kétu n ti ń dájà lẹ́la àrùn àti wọn nù láti bí oṣù mẹ́fà àtàjì ọ̀ ń fà gbogbo aṣọ ìyẹn ní òtútù jìnbẹ̀rẹ̀ àtó débẹ̀ à ń wá Lagos state a sì túbọ̀ máa wá lágbára Ọlọ́run kódà ní island mo frequency island gan Lagos island mo frequency ń bẹ̀ wọn tọ́lá àwọn tí sábàbù ti mẹ́ ń bẹ̀ àti wọnú ara wa kọ̀ tẹ́ pé gbogbo àlà wa sí ń bẹ̀ àwọn gẹ́gẹ́ ti sọ pé kí n mú ọjọ́ kan every two weeks tẹ́ pé rúlẹ́tọ̀ ti lọ́ ń bá dàn torí pé àwọn ọmọ Lagos island ni wá sí tẹ̀fsíìrù new garage àwọn méjì every Wednesday wọ́n wà new garage láti Lagos island wọ́n ti à ń bẹ̀ mí pé tẹ̀fsíìrù kan kí n máa ṣe njọ́ mẹ́ẹ̀ẹ́dógún àwọn máa fún mi 5,000 naira owó ọkọ̀ mo ní ẹnìkan náà wọ́n fọ̀rọ̀ tí àwọn fọkọ̀ agbèmí ń bàdàn ó sì fọkọ̀ gbé mi padà bàdàn ọkọ̀ wọn máa gbé mi yóò sì máa mí mi padà orí ẹ̀ àjọ wà lọ́wọ́ kò rọrùn àfi tẹ́ ẹ bá fẹ́ gbẹ̀mí ara ẹ̀ wàhálà yẹn ti ń lágbára gan ṣùgbọ́n lágbára Ọlọ́run gbogbo àwọn bàbá wa yìí náà láàjọ pínra wa sẹ́nu ọ̀sẹ́ torí pé ẹni tí ó bá tó lù ṣe ẹni tí ó jẹ yín orí àpàtọ̀ níwẹ̀ náà ké ìlú tá a bá fẹ́ tún ṣe àwa náà ṣe wàhálà lè lórí ẹnu ṣẹ́ lágòsì kú sí làwa náà ti gbà pé orí wàhálà là kù sí inṣàlá kọ́sàjẹ́ wàhálà ń tọ́lọ́ ń fẹ́ yìí a ṣe wàhálà lórí ẹ̀ Èkó àdúgbò lọ́dọ̀ yín lẹ́kọ̀ọ́ bàbá Èkó Ìbàdàn lẹ́wà kí ẹ̀ à ń jà fẹ́ kò sí ǹjẹ́ ìpàdé Èkó ni yín ni ẹ̀sà àwọn tá lẹ́kọ̀ọ́ àwọn nù ọ̀dà ẹ̀sìn ọlọ́sẹ̀ ẹ̀sẹ̀ rí a ṣiṣẹ́ lórí ẹ̀ inṣàlá àárẹ̀ àwọn àríkò náà lálẹ́ yìí a tuntun ọ̀rọ̀ wa sọ lágbára Ọlọ́run tó náà ti challenge wa. Ẹlẹ́ẹ̀kejì ìṣẹ̀lẹ̀ ilẹ̀ Lárúbáwá tó bẹ̀rẹ̀ láti Tunisia tó spread dé Egypt tó dé Syria tó dé Libya tó ń kan gbogbo ẹ̀ lọ Bahrain ọkàn Saudi náà ọjọ́ mẹ́ta náà pa náà ti Saudi ni ọkàn Saudi Yaman bẹ́lẹ́nu ẹ̀dínsìn téèyàn kú lọ lójoojúmọ́ nítorí ẹ̀ yóò tó débò míì náà ìpìlẹ̀ ẹsẹ̀lẹ̀ yẹn ọ̀dà rárá ẹnìkan ò gbọ́dọ̀ para rẹ̀ nítorí pé yà jẹ́ iná gbére ní ọwọ́ làlùkì àmà nítòsí ìpara ẹ̀ ní ó fi máa jẹ́ yàrá láì nù ná unfortunately for him iná lè para ẹ̀ iná náà sì ní lè yà tàlùkì àmà náà jù ó ti sọ̀rọ̀ ẹ̀ di ọ̀daràn gidi wájú Ọlọ́run ìbáà jẹ́ pé ọ̀nà yẹn ó reform society wọn somehow ṣùgbọ́n bá ń wo tẹlifíṣàn àwọn ilẹ̀ Lárúbáwá njọ tí wọ́n gba ìjọba Tunisia njọ tí ìjọba Hosni Mubarak Egypt fall njọ tí Gaddafi kúrò ní Libya pàápàá jọ ayẹyẹ tí wọ́n ṣe ń jò ní Tripoli níjọ́ Thursday tó kọjá yìí ní Tripoli tí American ambassador wá bẹ́ẹ̀ tí vice president wá tí Hillary Clinton wá ẹ̀ ń bá wò ó rí i pé wọn ò ní future mọ́ ní ẹ̀ Lárúbáwá ilà yashala torí pé àwọn Lárúbáwá lọ wọ ṣòkòtò jeans wọn gbé sí bẹ̀rẹ̀ ẹ̀ dì wọ́n á gbé fèrè ẹnu wọn kọ̀ọ̀kan ojú bí àwọn òyìnbó sì máa ń kọ̀ọ̀kan wọ́n dé kíní kan bí ìgbà tẹ̀yàn gbé gàrí tà sórí bí ìgbà tẹ̀ we have freedom now to talk we are not allowed to talk before now we can talk we can do whatever we like wọ́n á lùlù fún wọn jó ṣẹlẹ̀yìn ní reformation tẹ̀ ń fẹ́ omi kan ń padà lọ síbi ìbàjẹ́ tó tún lágbára ju ti ń bẹ́ẹ̀ lẹ̀ tẹ́lẹ̀ lọ tó bá bọ́ sọ́wọ́ mùsùlùmí tí wọ́n fi ìlànà Islam lílẹ̀ nù lù á kú oríire tó bọ́ sọ àwọn kùdárù tí ọ̀fẹ́ gbúrò ẹ̀sìn Islam yìí tán gba torí tẹsẹ̀ tí ń lọ ní western world pẹ̀lú ẹ̀ làwọn sọ̀dọ̀ àwọn ilẹ̀ Lárúbáwá náà dà orí ibú gidi ní fún ọ jáànámà ni wọ́n ń falẹ̀ ẹsẹ̀ fúnra wọn o kọ́lọ̀ wọn ń bẹ̀ ìpìlẹ̀ rẹ̀ ọ̀dà ṣùgbọ́n aburú ń bẹ nù ìjọba tí ń lọ lọ́pọ̀lọpọ̀ ilẹ̀ Lárúbáwá ìjọba tára àlú ò gbọ́dọ̀ sọ̀rọ̀ Tunisia tẹ̀ ń wò
wọ́n sọ fún mi authoritatively pé ATM card bó ṣe wà níbi tá a fi gbowó báńkì wọn bẹ́ẹ̀ lọ wà fún láti wọ mọ́sáàsì jọba bá rẹ́jísà yín sílẹ̀ ẹ̀ wọ̀ kírun ǹtẹ́ wà rẹ́jísà yín ilẹ̀kùn mọ́sáàsì ò ní sí ẹ bá ti kí káàdì bọ̀ kò ní sí torí pé bẹ́ẹ̀ kọ́ náà rẹ́jísà yín sí. àwọn alájí gan níbẹ̀ ni bẹ́ẹ̀ ni Tunisia àbí bògó ibà láyé àtijọ́ odi ọdún 6 gbáko ló ní wọ́n gbọ́dọ̀ gbàwé Ramadan ní Tunisia òṣìṣẹ́ ìjọba gbọ́dọ̀ gbàwé pé ìwọ̀n ìlágbára ti ṣiṣẹ́ tó pé ọrọ̀ ajé ń lọ lẹ̀ nú àwẹ̀ tí wọ́n ṣe àwẹ̀ gbígbà léèwọ̀ fódi ọdún 6 inú Kaaba wọ́n ṣépè fún bàbá yẹn rí bàbá president Tunisia tẹ́lẹ̀ rí Habib lábẹ́gbẹ́ yìí wọ́n ṣépè fún rí inú Kaaba rí lójú mi báyìí rí nínú alukonoti so àwọn ìbàjẹ́ yẹn ti so pọ̀ èyí táwọn ń ṣe ọwọ́ on Islamic èyí táwọn yìí lè náà tó fẹ́ bọ́ sí on Islamic we are in a dilemma. I need to carry reform society àwa ni àbáwọn ìran míì kọ́lọ́nkọ́ bá yí padà ti Boko Haram kò sí jama tí ń jẹ́ Boko Haram lórí ilẹ̀ ayé àwọn ọ̀tá ìsìlámù àwọn ìjọba àtàwọn ọ̀tá ìsìlámù lọ́sàn-án ló kọ́ harakatu yusufiya ní jẹ́ harakatu yusufiya Yusuf movement òní wọn pèrè àwọn tí wọ́n ń jẹ́ títí dìgbà tí gọ́ọ̀mẹ̀ntì pè ní Boko Haram nígbà orúkọ yẹn jáde nuwari ní mara wọn dípò Yusuf movement nuwari ní ara ní Jamaatu Ahli Sunna wal Jihad Jamaatu Ahli Sunna di dawa wal Jihad orúkọ tí wọ́n ṣe gbé jáde nù pé làwọn ń jẹ́ báyìí ẹni Boko Haram West education is haram Muhammad Yusuf gangan fúnra ẹ̀ masters degree ló ní lórí science masters degree ló ní lórí science graduate university graduate ni tó ní MSc lọ́wọ́ àwọn professors wà nù ọmọ tí sùsúra rẹ̀ professors 5 ọmọbẹnu pictures University of Maiduguri tẹ pé inú àwọn tí ma ń jókòó títẹ ma ń fún lámànà lọ́wọ́ ṣe Boko Haram ni ọ yàtọ̀ sáwọn jẹ́mọ̀ kan tí mẹ́lẹ̀ Yorùbá tẹ pé ọmọ wọn ti ń ṣẹ́ńṣẹ́lì yóò resign ìtọ́ wà ní post office yóò resign ìtọ́ ń teach in secondary school ọ gbọ́dọ̀ resign èèwọ̀ ni iṣẹ́ àgbẹ̀ nìkan lẹ gbọ́dọ̀ máa ṣe iṣẹ́ àgbẹ̀ nìkan ẹ̀gbọ́n ṣiṣẹ́ mi kọjú àgbẹ̀ ṣiṣẹ́ tí ẹ̀ àwọn èèyàn rẹ̀ ń bẹ ní university wọn bẹ ní colleges of education wọn bẹ polytechnics wọn kàn fi bà wọn lówó kọjẹ́ káwa tó kórè sọ pé èèwọ̀ Jamaatu Suratu Mumini nílẹ̀ Yorùbá ṣe wọ́n ń kàwé ẹ̀ka kò sí wọn Boko Haram ọmọ mi ò ní lè rèlú ọ̀bọ láéláé àwọn wákà ni wọ́n bá ń dá dáadáa ẹ bá ń èmi tó mi ò mọ̀ dá n bá fẹ́ da gbogbo ẹ̀ ọkàn bàjẹ́ ni wọ́n ní erukẹ́ alaraji à ń wí ẹ̀ka kò sí wọn pé Boko Haram wọ́n èsì kàwé wọ́n ò sẹ́ encourage anybody láti kàwé tábà yà pé ọmọ sùkúù ni ó sì wù yàn títí báyìí máa fẹ́ bùn yín lówó pé ẹ gbowó káàkiri wọn lè fún yín lówó pé ẹ fẹ́ fi kọ́ mọ́sáàsì ẹja fún yín lè láì wà rọ̀ṣúlì àmọ́ ń tẹ̀ ń ṣeun ẹ lọ bọ́ọ̀lì kẹ́ ẹ fàdí ẹ wé láwà ni wọ́n wù bẹ́ẹ̀ fún yàn kẹ́ ẹ tó kù mẹ́ ẹ kẹ́ kò sì kàn Boko Haram yàtọ̀ sáwọn ẹ̀mẹ́yẹ jẹ̀mọ́ ńlẹ̀ Yorùbá láwọn bàbá wa traditionally wọn yìí kàwé so ṣùgbọ́n wọ́n gbé orúkọ yẹn jáde láti bá mùsùlùmí ló kọjẹ́ lára Boko Haram lèmi àtẹ̀yìn náà wà gbogbo ẹ̀ bá ti rí báyìí Ọlọ́run ní là wà lọ́wọ́ wọ́n ń lo gbogbo tẹ̀ ń gbọ́ lórí rédíò àti tẹlifíṣàn láti fi ṣe avenue láti máa arrest wa torí pé Islam ni wọ́n fẹ́ destroy otherwise àwọn èèyàn tẹ̀ ń wá ká ẹ̀ mọ̀ wọ́n centers wọn are known to the government ebi ẹ ti gbọ́ nínú wíìkì táwa yìí ebi wíìkì náà ni wọ́n ní wọ́n mọ àwọn náà bí táwọn wà wọ́n they should come to us and arrest us or negotiate with us. If they want to negotiate, let them come. We are ready for them. Lónìí pépà nìkan fún mi pépà kan láàárọ̀ etí ti dàgbàdà fẹ́ni tó ní. Mo fi lẹ́nìkan náà lọ pé gbàgbàdá ni mo fẹ́ lọ tọ̀. Mo á rí lọ́wọ́ ẹnìkan bẹ̀ mu ni à. Mo yẹ fún mi pépà nǹkan ni. Front page president ní òun ti agree láti san compensation lórí bàbá Muhammad Yusuf yẹn táwọn pa. Ilé ẹjọ́ kan ti dá ẹjọ́. Sẹ́yìn ilé ẹjọ́ kan ti dá ẹjọ́. Tó ti dá fund government guilty. Pé government lo ẹ̀sọ́ judicial killing láti pa wọ́n so pé wọ́n gbọ́dọ̀ san compensation wọ́n àti gbà láti san pa wọ́n jẹ̀bi ọ̀nà táwọn gbé gbà ṣùgbọ́n àwọn ò lè jókòó pẹ̀lú wọn láti máa negotiate lọ́wọ́lọ́wọ́ báyìí. The government is at fault kálá àwọn ará abílẹ̀ àṣejù tán ń ṣe ẹ jẹ́ wọ́n ó pe alimudu sheriff wọ́n ó pe jáde èyí tó dọ̀wọ́ àti Muhammadu Yusuf pọ̀ ẹbí Muhammadu Yusuf lọ́ba ṣe campaign pé kí wọ́n dìbò gómìnà pé yóò lo sẹ̀ríà ẹ̀yìn àti ọ̀lọ́ sẹ̀ríà àtàwọn ẹ̀sọ́ pé alimudu sheriff ṣèyàn gidi pé fásitì ni ebi ọlọlọ sọ l'Abuja pé wọn pa pé security threat ni pé yọ gbàjọba Nàìjíríà torí pé ẹnìyẹn ti sọ pé kò ní dìbò Eleekeji kò ní wọlé òun nìjẹ́ kára dìbò fún òun tó ń kábíyè fún ọ tó promise pé ó lo sẹ̀ríà tó o ṣe mọ́ òun náà sọ fara pé wọn gbọ́dọ̀ dìbò fún ọmọ ebi ló fi lọ report ẹ̀ l'Abuja pé security threat ni kí wọ́n pa
sẹ́bẹ̀ àti yọtọ̀ náà ti kó lórí gómìnà ẹbí ò lè wọ Borno state mọ́ dòní òun gẹ́gẹ́ fẹ́ràn àìsàn pé òun lè wọ Borno state pé wọ́n pa òun ni former governor àwọn politics ọwọ́ àwọn ń dà kìíní ṣùgbọ́n ẹja fìyẹn lè díẹ̀ torí ọ̀nà pọ̀ nípa ọ̀nà wo làwọn gbà operate ts béèrè fún táàfì reform society inú àwọn ọ̀nà yẹn ni mo ti gbẹnu léwu báyìí ò tiẹ̀ gbà á tán ẹ bẹ̀rẹ̀ implementation díẹ̀ tá a sọ yìí díjọ́ ti program yìí ọ̀wọ̀ àyè tá a tẹ̀ wájú sí ẹ bẹ̀rẹ̀ implementation rẹ̀ èmi àwọn bàbá tó jókòó yìí gbogbo ara ní bá a ṣe ń ṣe wáàsí tá a sì sinmi rárá wẹ́ẹ́lì lẹ́lẹ́ hamd kò sì sí problem kankan fa we will continue to do it ẹ̀yin náà ẹ take over ṣé báwa la ti ń kú lọ díẹ̀ díẹ̀ yìí abẹ́ẹ̀ rí irùngbọ̀n ní lọ́ọ̀kan abẹ́ẹ̀ sí gbogbo ẹ̀ tí ń funfun lọ ni ọmọ 48 years 50 years gbogbo ala ti ń irùngbọ̀n funfun a ti ń lọ nu bẹ́ẹ̀ ṣe ń wá wọn ẹ̀yẹ take over náà ẹ bẹ̀rẹ̀ ṣẹ́ lójú àwa ẹ bẹ̀rẹ̀ lójú wa ẹ̀ mọ̀ yìí mọ́sáàsì ní wa àwọn tí ó ṣe wá sí tipa àwọ̀ ọ̀ka ẹ̀yẹ dìde ẹlẹ́rẹ́dì kábàáyín gbàyè mọ́sáàsì lẹ́ẹ̀ nìkan mójútó kábàáyín gbàyè mọ́sáàsì bẹ́ẹ̀ mójútó gbogbo òlu ìṣàrà ló influence díẹ̀ díẹ̀ ta ni kẹ́ ẹ bẹ̀rẹ̀ ṣẹ́ tábà fẹ́ reform society wa sì ní ọ̀pọ̀ mẹ́ bí ọba gbọ́dọ̀ Ọlọ́run kò sí ní tẹ́lẹ̀ fún ọ tó le tó nípa àwọn ẹlẹ́bọ tí múra gẹ́gẹ́ bíi mùsùlùmí àti àwọn àfáà àtàgbógun ti Islam lórúkọ Islam tí wọ́n ń rò pàwọ̀ ọmọ kí ó táwọn pé àlẹ́ tọ́ka sọ̀rọ̀ pé wá sí kí wò lọ́mọ níbi táwọn aláàfáà ẹ̀ ń bá wo tiwọn kò ní jíṣẹ́ Ọlọ́run àwọn tó mọ kí ó jọ àlọ́kùnrin òlù àìgbọ́n wọn bí ìgbà tí a mọ̀ pé wọ́n ń bẹ àìmọye àwọn tó mọ kí ó jọ àlọ́ tó adókòó tá àná tán gbọ́ wá sí lọ́dọ̀ wa tó sì mọ̀ ju àlọ́ ẹ ń bá fẹ́ ṣe nǹkan ní ó ṣe ẹ tí ò ní kankan ṣe ẹ ṣe dúró di tiẹ̀ tẹ́ bá dúró di tiẹ̀ nǹkan kò ní yí padà nílùú ẹ̀yin tẹ́ fẹ́ ṣe bẹ̀rẹ̀ gbogbo ẹni mo sì fi ń sọ pé man amila bi ma'alima alamahu Allahu ma lam ya'lam ẹ ń bá lò ń tọ́ mọ̀ ntí ọmọ tẹ́lẹ̀ Ọlọ́run fi mà wallahi ta'ala suma billahi la ilaha illa wa Ọlọ́run máa ń ṣe káṣù fún yàn tí wọ́n dàbí gbàtẹ́ ń wo tíra lọ kábàáyé tẹ́ bá ń sọ̀rọ̀ ńgbà mí lórí ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ẹ máa wí tẹ́ ẹ tó máa sọ page láì rí tíra lójú fúnra Ọlọ́run ní í ṣe ẹ bẹ̀rẹ̀ ẹ máa ṣe ntọ́yẹ kẹ́ ẹ ṣe lọ ẹ má wò táwọn àfa àwọn ẹ̀sìn máa àtàkì àwọn àfa ìmọ̀ yìí sọ̀rọ̀ pé afẹ́fẹ́ àtàkì yẹn wọ́n á sì sọ̀rọ̀ pé lágbájá mo fẹ́ sọ̀rọ̀ sí kí ẹ fẹ́ sọ̀rọ̀ sí sí tọ́ ẹ pé pẹ̀lú ìkíláàsì ẹ fi ń ṣe kí ló dá ẹ fi ń torí ẹ ṣe wà lẹ́ Ọlọ́run ẹ lọ́wọ́ ẹni tó bọ̀ jù lọ tó gbà pé ìgẹ̀lẹ̀ mọ̀ jù ń lọ yóò máa sọ bẹ́ẹ̀ pé lágbájá ìṣẹ́gbẹ́ òun o yóò máa wí torí ẹ bẹ̀rẹ̀ ṣẹ̀ tí táwọn ẹlẹ́bọ ara pé Islam strength ẹ̀ nínú ìlú wa ọ̀lẹ́ pọ̀ ní Saturday city afulawa àsìkò tẹ́ ẹ̀ bá wà ní kó ọ̀lẹ́ tẹ́ ẹ bá fẹ́ kọ́ pé wọn gbọ́dọ̀ mú tẹ́síwìú dání wọn gbọ́dọ̀ wọ́sọ bíi mùsùlùmí ká máa bọ̀ ọ̀sà lọ tẹ́ ẹ bá fẹ́ kọ́ ẹ̀mẹ́yẹmí mùsùlùmí ní ọ̀lọ́sì tọ́wọ́ ènìyàn bá sì ti tẹ kú dà àìbéèrè kú tọ́pa bàbá ẹni àwọn nǹkan mìíràn bẹ́ẹ̀ tó nídìí sùúrù ẹ̀ ń bá wo ìtàn ìran tatar sẹ́mi ìran tí ń jẹ́ tatar ìran tatar ẹ̀ mọ́ni ọ̀rọ̀ ẹ̀ pọ̀ ọ̀rọ̀ Majmu' Fatawa Ibn Taymiyyah al-Mujarrad Thamin wal 20 volume 28 ọ̀rọ̀ wọn pọ̀ nù ẹ̀ ọ̀rọ̀ ń bẹnu sẹ́rí adùn sọ ní baba Uthaymin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lọ kàtà wọn o Ibn Taymiyyah rahimahullahu ta'ala bó ṣe gbóná tó bí ìtìbálù kitabi wa sunnah náà orí àìwọn nǹkan tí wọ́n ń ṣe tó sì dákẹ́ tí ó sọ̀rọ̀ lórí ẹ̀ àwa tá a gbọ́ rí adùn sọ nílẹ̀ inú ọ̀sẹ̀ tó kọjá ẹ̀ ti gbọ́rú ẹ̀ tí Ibn Taymiyyah ṣe tí ń kọjá lọ tó bá wọn bí wọ́n ti ṣe ìbàjẹ́ tán mutí tẹni tó tẹ̀lé yẹn sọ pé Ibn Taymiyyah ó sì ń kọjá lọ láì sọ̀rọ̀ ọlọ́mọ bí wọ́n jọ dájọ́ kí n sọ̀rọ̀ ọtí lọ ṣàgálà àwọn tí ò jẹ́ wọn bá àwọn obìnrin wa sùn ọtí ni ò jẹ́ wọn rújú àti wọn pa mùsùlùmí ẹ̀jẹ̀ mùsùlùmí wọn bá máa dalẹ̀ tí wọn bá mutí fìyàn lẹ́ẹ̀dìjọ́ tá gbàrà ó de tá gbọ́ tilẹ̀ nu wọn tá kẹsẹ̀ wọn kó nù lù wa. àwọn eléyìí bá a sì sọ di mùsùlùmí ká máa sáré kí dáwà ẹ bẹ jọjá àsìkò tẹ ń sòsà lọ́wọ́ o àsìkò tí ò sòsà ń ta tẹ ẹ bá lè gbé dáwà lọ ọmọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wọn individually ẹ má pè é pọ̀ o sábà ẹ jókòó pọ̀ àtàwọn ọmọ lẹ́yìn o àtàwọn onínà yìí náà o àti kékeré sí o ṣùgbọ́n ìkọ̀ọ̀kan ni ma lọ dábàá wọn tẹ́ ẹ bẹ́ẹ̀ sọ olóòsà méjì mẹ́ta mẹ́rin di mùsùlùmí agboolé kan wọ́n ti ń reduce tó ń bá gba ìsáàmù àwọn ọmọ rẹ̀ ọ̀tẹ̀lẹ̀ ilá yàtsá àlà tó bá dọjọ́ iwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn olóòsà yẹn gangan ní ògbógun tó àwọn olóòsà tẹ́lẹ̀ tẹ́jọ́ wà nípìnlẹ̀ pọ̀ tí wọ́n gbógun ti àwọn nígbà máa dénú Islam tán ìyẹn ni ká máa ṣẹ́ni lórí pé báwo ni dáwọ́ ìsàmì yóò sì dé tí àwọn tí wọ́n gba Islam tá a sì máa bẹ̀ lọ́hùn kí n sọ pé à ń ṣe wá sí àbẹ̀ lọ́hùn á bẹ̀ lọ́hùn kọ́ lọ́hùn darí ẹ̀mí wọn sínú Islam tá a bá lè ṣe yún á rí èso rẹ̀ láìpẹ́ inshallah. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run
èyí tí ó tún jẹ́ kí abẹ́lé ìdèbí tí abadé lásìkò yìí kọ́lọ́n kó gbà lẹ́sìn. Now